Papu, Indu, Imia, Kia. Kiko, Papu, oh, what we bound you? how you continue, Papu? What any care? What look at you? What ya? Papu, that boy did the cat that won't get the money. Oh, nyama. Money will be to read to attack to you. Papu, another petty money there. It do me not keep it, ma. Papu. Indu. Mama would do. My. Let the police put money cool. Ta. Money to a killer. Wow. Leave it to him, I eat a tree. You money, Babu, Papa, I don't say about. Papu.
Mi ò gbọ́ nǹkan tó ń sọ látẹ̀kan. Àbí ṣé mo ti kú ni? Mi ò gbọ́ nǹkan tó ń sọ, èdè ò yé mi. Ó sọ pé ẹ̀yin ọmọ ènìyàn tẹ́ lè ṣe ohun tó wù yín lásìkò tẹ́ fẹ́. Òun gan tó ń gbénu gbó, ó wo òun náà kóun náà lọ sílé ayé kóun máa ṣe bí ẹ̀yin ọmọ ènìyàn. Ìwọ wá mú rẹ̀ wá sínú gbó, òun fìyà jẹra ẹ̀. Ó ní kí ló dé? Ó fẹ́ para mi ni. Ilé ayé ti sú mi. Mi ò lówó, mi ò rí jẹ, mi ò rí mu. Ẹ̀ṣẹ̀ tí mi ò mọ̀ dí wọ́n tún fi kàn mí. Wọ́n tì mí mọ́lé. Wọ́n mú mi lọ ilé ẹjọ́. Wọ́n gbé ẹ̀bi fún aláre mi torí mi ò lówó lọ́wọ́. Wọ́n wá gbé àre fún àwọn ẹlẹ́bi torí wọ́n lówó lọ́wọ́ ju tèmi lọ. Ìyà jẹ mí, ó ní mo ṣe rò wípé kí n kú para mi. Ó dà pé tálákà ọ̀rọ̀ ayé wà. Ẹ̀yin ikú kí n máa lọ. Kàkà kún, ìkín kan kún, ìkẹ́ múnà kú kéèké. Kúrò, kẹ́m, kú, kẹ́, ìkúrò. Ó ní tó bá ti lè mú òun lọ sí àárín àwọn èèyàn kóun náà máa ṣe bí ẹ̀yin èèyàn ṣe ń ṣe nílé ayé. Òun á fún ní owó, òun á fún ní ọlá, gbogbo òrùn yẹn á kò lọ́rọ̀ ẹ̀. Ẹ ní sùúrù. Tí mo bá mú lọ sílé mi, á fún mi lówó. Á fún ẹ lówó? Ṣé o mọ̀ wọ́n ni? Ìjì ti gbé mi lọ sílùú wọn rí. Agbára ni mo wá lọ. Ṣùgbọ́n mo sójó ni mo fi padà. Àwọn ará Àgágù rè. Ògàdúgù. Àwọn nu. Ohun adágógó. Ohun nu. Mo ti kà nínú ìwé rí. Mo ti kà rí. Bọ́ fẹ́ lé yóò ṣe fún. Bọ́ fẹ́ mọ́tò yóò ṣe fún. Mo máa mú lọ. Tínú rẹ̀ bá ti ń dùn ni o. Mo máa mú lọ, mo lè mú lọ. Ó sì máa dùnnú. Mo máa mú lọ. Ṣó máa tẹ̀lé mi dáadáa? Ó máa tẹ̀lé ọ. Mo máa mú lọ. Génugu. Gému. Gégo gému. Ngunu. Yeah! Babada! Àṣòótọ́ ń wà pọ̀ òde Káyọ̀dé olóòtú rí ẹ o wèrè rí ẹ níbi tó pàgbà lọ láti ìjẹta yóò tilẹ̀kùn yọ̀ ń wá ẹ kiri ìjẹta yóò yẹ ká wá dẹrù ẹ síta léyìí ó wá dé yìí òtún gbóbìnrin wálé níbi tó ti róbìnrin yóò dáṣọ dúdú bò ṣé ọ̀dẹ̀ ro pa àwọn aráalé ẹ̀ náà ọkọ̀ ní mọ̀ pé obìnrin ro wà lábẹ́ aṣọ. Baba landlord máa fún yín lówó yín ṣẹ́kọ̀. Dàdàdàdà dàdí ní yóò ń sekú ẹgbẹ́ bó ṣe sọ eré yóò fi pósù mẹ́fà ẹ̀mí lòrò ti sọrú rẹ̀. Mo ní mo máa san owó tí mo jẹ́ tẹ́ bá dẹ̀ mọ̀ pé believe me ẹ gbé mi lọ ilé ẹjọ́. Àrẹ ìgbóyàwó ọlọ́gbà ibi tó pa lọ èmi náà ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ẹ wo bàbá mú ìwà ó ti rẹ̀ mí gan mo ń tijú yín gan mo ìṣe dúró síwájú yín báyìí. Nípa ṣẹlẹ̀ pé mi mo ní kí wọ́n á respect ní kí n dá yín nù mo ní àlejò bí a màmá rí yín later but láìpẹ́ máa kó yín wá fún yín ẹ ṣé gan. Àrẹ ọmọ yìí challenge mi yìí tó challenge mi o lẹ́ẹ̀mí. Àrò gidi gbà Àjàntálá ó dàjàjàlájàlá ó pẹ́ ó tọ́dẹ̀ ń pẹ̀rọ ẹja bóyá ó tó bá parọ́ gidi gbà bó ṣe ń dé nílé ní kó jàrọ̀ gidi gbà.
Okay, ó tiẹ̀ lọ́rọ̀ kan tí mo fẹ́ bá ẹ sọ. Ó ní bí mo fẹ́ ó mọ àwọn estate kan tó máa ń post nígbà kan tí mo ní àpé tí mo bá ti ní client pé máa jẹ́ kó mọ̀. Ta ní lẹ́ka ní banana. Mo wá kan fún Káyọ̀dé. Káyọ̀dé tó jẹ bàbá lẹ́gbàá lówó. Ògógó ló ń wá lóní kí n bọ̀ wá duplex. O ṣọ́n pé bọ̀bọ̀ yìí máa lè sanwó ilé ní Lẹ́kì. Àbí èrò mi ló fẹ́ gbà. Duplex ni. Ó ní o, kódà ìgbà tí mo fún l'estimation gan kò ná. Ó kàn àzínkò kò ká ṣe é kàn kó sílé wọn. Mo tún wò látòkè délé Káyọ̀dé. Káyọ̀dé kan náà. Hello. Baby. Well, my thanks for you, therefore. Indu. Abọ́sọ́lá, Abọ́sọ́wọ́, Abọ́sọ́lá. Ọwọ́. Ilé wa fine. Ibi tá a máa gbé ilé yìí. Ó fine. Dúró. Kí ni? Bá fi ọwọ́ sí ibi bá. Àtẹ̀wọ̀ làbàlà. Amen tó pọ̀. Ní sùúrù àárín. Ó pòwe. Ta ló pè mí ò pẹ́ lówe náà? Ó fẹ́ wa. Èmi gan gbọ́rọ̀ òwe tó pa láti sí yẹn. Ó ilé wa lélẹ̀. Bọ̀ ibi báyìí ò ní súnbẹ̀. Yàrá a máa sùn. Chair lélẹ̀ tá a máa fi máa jókòó. A máa wo TV ṣó ti yẹ. Ṣó like ẹ̀? Owó yẹn fine. Ewé igi. Irọ́. Ibi yóò ṣe gbó ilé lélẹ̀. Torí pé ibi tí mo wà tẹ́lẹ̀ náà kò sí ewé ńbẹ̀ kò sí igi ńbẹ̀. Ibi téèyàn máa ń gbé. After that, mo kàn wish pé kí n lọ ra àwọn plants kékèké fún decoration. A máa gbé sí àwọn edges. Kátẹ́gùn máa fẹ́ sí i, kíre o máa ṣe sí i. Jẹ́ kí n pe kí wa. Wá kò kí wá, owó ní kò pè wá.
Pẹ̀lẹ́. Ṣé sọ, ó ti jẹun ẹ láàárọ̀? Ó ti jẹ. Ó yẹ kí n bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹ bó ṣe ń jẹ fried rice déédéé. Ìyẹn léwé. Ẹ̀yin ará. In the book of Hebrew chapter 13 verse 8, the Bible says, Jesus Christ yesterday, today, and forever. Eléyìí túmọ̀ sí wípé bàbá ṣì ń gbọ́ àdúrà bíi tàtijọ́ wá. Bẹ́ẹ̀ ni, ó ṣì ń gbọ́ àdúrà bíi tàtẹ̀yìnwá. Àwa la sìn bàbá bó ti yẹ mọ́. Ó wà ń bẹ gàdàgbà nínú ìwé Hébérù orí 13 ẹsẹ̀ 8. Àwọn ìwà kọ̀ọ̀kan wà tó lè fa ìdíwọ́ fún gbígbà àdúrà. Tí a bá wo inú ìwé Exodus láti orí 20 ẹsẹ̀ 13, ẹ̀rí tán sọ pé Bíbélì sọ wípé ìwọ kò gbọ́dọ̀ pààyàn. Ẹlòmíì lè ti pànìyàn kó má sí pé bóyá ó ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ àbí pé ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ara ẹ̀ àbí pé ó di àtúnbí kó dẹ̀ tún máa bẹ Ọlọ́run fún 1 or 2 things. Kò possible kí Ọlọ́run gba irú àdúrà ẹni bẹ́ẹ̀. Bíbélì tẹ̀síwájú ní orí 14, a ṣì wà nínú ìwé Exodus, wípé ìwọ kò gbọdọ̀ ṣe panṣágà. Ẹni tó mú ìwà panṣágà lókùnkúndùn tó dẹ̀ ń bẹ Ọlọ́run wípé kóun ṣe ipò kíní nílé ìwé. Ṣé ń gbọ́ mi ẹ̀yin ọ̀dọ́? Àbí ìwọ tó jẹ́ pé carry over ní gbogbo semester. Ó dẹ̀ ń bẹ Ọlọ́run wípé kí Ọlọ́run kó jẹ́ kí o ṣe ipò kíní, kí Ọlọ́run jẹ́ kó mú good grade. Bẹ́ẹ̀ ó ń kàwé, àmọ́ ìwà panṣágà kò jẹ́ ọ̀rọ̀ náà lọ. O ò gbọ́dọ̀ pànìyàn, o ò gbọ́dọ̀ ṣe panṣágà. Ìwọ kò gbọ́dọ̀ jalè. Eléyìí wà nínú ìwé Exodus orí 20 ẹsẹ̀ 15. Ìwọ kò gbọ́dọ̀ jalè. Ohun tó burú jáì ni. Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí. Tá bá tẹ̀síwájú nínú ìwé Exodus orí 20 ẹsẹ̀ 16, ẹ rí wípé Bíbélì sọ fún wa pé ìwọ kò gbọ́dọ̀ jẹ́rìí èké sí ọmọlàkejì rẹ. Ẹlòmíì látara inúnibíni, tẹ̀mbẹ̀lẹ̀kún, ọ̀tẹ̀, àbòsí, a mọ̀ wípé brother John kan ló ṣe kinní báyìí, ṣùgbọ́n tí wọ́n bá ń bá brother John wí, sister Rebecca wá dáhùn pé bẹ́ẹ̀ ni brother John ló ṣe, kódà mo rí wọn. A jẹ́rìí èké sí ọmọlàkejì ẹ̀ torí kí wọ́n bá lè bá wí, kí wọ́n bá lè rí brother John ní èèyàn búburú. Irú sister Rebecca ìdẹ̀rẹ̀, ó dẹ̀ ń gbàdúrà, ó ń lọ chọ́ọ̀chì déédéé, kódà ó ń gbààwẹ̀, ó wá ń bẹ Ọlọ́run fún nǹkan kan, ó rí i pé Ọlọ́run ò mà dáhùn lóhùn. Ẹ wo ẹ̀yin ará, bàbá ṣì ń gbọ́ àdúrà bíi tàtẹ̀yìnwá, àwa la ò pé bàbá bíi tàtẹ̀yìnwá mọ́. Bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi bọ̀, a bẹ̀rẹ̀ láti orí ìwé Hébérù orí 13 ẹsẹ̀ 8 tó sọ wípé Jesus Christ yesterday, today, and forever. Ẹ wò, kò sí àkókò púpọ̀ kò improve gan. A sì ní oríṣiríṣi ọ̀rọ̀ láti bára wa sọ tó jẹ́ ọ̀rọ̀ ìṣítí lára ohun tí a gbọ́dọ̀ máa ṣe àti tí a ò lè ṣe. Ẹlẹ́sà, ẹ jẹ́ kán fún yín ní ẹlẹ́rìndòdò. Báwo rí? Ó máa tutù mà. Má ṣe yọnu. Ẹ má worry, Mr. James. Jẹ́ni ọba sí àlòrán wa wá sí ibi báyìí, wọ́n rí ní pé parish yóò wà kò improve, kò grow. So wọ́n ní kí n mú lẹ́tà ìwá fún yín. Ẹ gbà lọ́wọ́ mi, ẹ gbà. Ẹ jọ just 2 months lẹ́ni o. Pastor James, after 2 months, you'll see improvements. It's either kẹ́kọ̀ọ́ in church yìí or kó gbé another pastor wá sí church yìí tàbí kẹ́ka dey close the church yìí finally. Yes. Brother James, ilé tẹ́ ń gbé ọ̀run headquarters ni. Gbogbo activities yìí ọ̀run headquarters ni. Look at your parish. Olóyè tó ń jábọ́ láti headquarters every month. And your parish is not growing. Ìgbìyànjú yín ò tó. Èní ni Sunday. Ẹ̀yin mẹ́ta péré lẹ wà nínú church. Àwọn tó
wọ́n ń bọ̀ I see nínú àwọn mẹ́ta yẹn dẹ̀rí àná yín wà ń bẹ̀ àbúrò yín wà ń bẹ̀ the third person náà mo bí a family member yín ni please èyí tó jẹ́ Sunday service níbo níyàwó yín wà why is she not in church. Kí ni Pastor James tí ìyàwó yín bá ní church tiẹ̀ tó ń lọ ẹ ṣe convince ẹ kó wá sí church tiyín tẹ́ bá dẹ̀ lè convince ìyàwó yín á jẹ́ pé ẹ wà competent enough Pastor James tí aráalé ẹni ò bá lè ra ohun tá à ń tà báwo lára ta ṣe fẹ́ wá ẹ wà competent enough so you need to improve yourself please. Please I need 2 months just 2 months please. Let's go please. Grace 2 months were enough. Ṣebí ni ẹ wo Jericho parish Jesus embassy náà wọ́n ṣe dáadáa kí ló ṣe wọ́n bí. Mo máa cover ẹ ni ẹ kó ti ṣí gan alo kankan nírin ló kankan gbogbo ojú ẹ bó kó tún lọ still ọmọ yìí máa ra nǹkan tí máa lò fún ẹ tó máa fi clear permanently ẹ̀rọ ń bá mi ni kó má lọ bà skin ẹ jẹ́ bọ̀ sọ́dọ̀ ìgbẹ́ nǹkan tá a máa ṣe eventually ni wọ́n ní kí n lọ lo kankan nírin yẹn ju máa bà skin ẹ jẹ́ finally so mo fẹ́ fi bo kinní dúdú yẹn ètí mo fi kankan nínú igbóńjọ yẹn ẹ ó yí kò lọ tán so irọ́ ojú èso rẹ. màá wá ṣe máa blend mọ gbó skin ṣáà ní sùúrù má lànà àwọn mi láìkẹ́ o. ní sùúrù ó ti ń blend. Ó ti clear báwo. Kíní dúdú yìí. Ṣé rí pé ó ti kú tó jẹ́ kí n ṣe kó blend mọ́ skin ẹ̀ so that wọ́n ní mọ̀ pé má kí ló ṣe ẹ̀ náà àwọn àárín. Ìfẹ́ la fi kéde, ìfẹ́ la kọjá òfin, ìfẹ́ la fi kéde, ìfẹ́ la kọjá òfin. Ọlọ́run ló gbé bóun jí ẹ̀dẹ̀ o. Jésù ṣeun. Tọ́lọ́run bá ti dé ó dé nìyẹn. Káyọ̀dé ilé yìí fine gan o. Ó ṣe gan. Àfi bí ààfin ọba. Ó ṣe gan. Jésù ti gbà fún ẹ o. Mo sọ lẹ́ẹ̀kan mo lọ́lọ́run ti dé tó bá dé ó dé nìyẹn. Òótọ́ ọ̀rọ̀ ni. Ó ṣe gan thank you. Jókòó dà o. Lẹ́ńtáyé ti rò pé kò lè rí nǹkan kan ṣe mọ́. Tó wá ń kọ́lé alárinrin báyìí. Mi ò kọ́ eléyìí mo rent ẹ̀ ni o ṣùgbọ́n mo ṣe máa kọ́ tèmi máa pè é láìpẹ́ abàmíṣẹ́lẹ̀. Káyọ̀dé àti pé o rent eléyìí àti pé o kọ́ ibi pẹlẹbẹ báyìí láti mọ́lẹ̀ jẹ́ o ti try. Òótọ́ ni jókòó kí ló máa mú bẹ wọ́n lò dé mọ́tì kí ni kí n fún ẹ. Ọtí kẹ mo tiẹ̀ wà nínú àwẹ̀. Oh babe àárín ọlá nìyẹn o àárín mate James ọ̀rẹ́ mi. Abẹ́ni ti bí tó sọ̀rọ̀ ẹ̀ fún mi. Exactly. You are blessed. Ẹ káàbọ̀, ẹ kú rìn, ẹ káàbọ̀, ẹ kú rìn. Àárín. Jésù àgbà ṣàkóso ayé yín. Àmín ó ṣe gan. Wà bákan náà mọ́. Ẹ ló máa ṣe nǹkan tó ń ṣe lọ́nu ilé. Máa yọjú sí. Ó ń kaṣọ lọ́wọ́ nu ilé ní. Ó dáa. Tó bá wà ní. Mo wà okay. Ojú ẹ̀ tutù. Àbí. Kí ló máa jẹ báyìí? A sì fẹ́ tó aago 6 kí n tó break. Ìwà àtàwẹ̀ iṣá
ó kọ́ wa máa rù ẹ́ kó jẹun ọlọ́run òróró kí ló. kí ni yẹn filẹ̀ má payán yẹn lẹ̀ filẹ̀ má. ẹ bá lo insecticide. filẹ̀ filẹ̀. Kai! Kí ni orí yẹn? Ní sùúrù. Àdẹ́sùn mi o. Ṣé èèyàn má pariwo náà? Kí ní sùúrù? Ní sùúrù. Ó dàbí pé kò jọ ẹ́ lójú rárá. Ṣé o ti rí ni? Ṣé wọ́n kún mi? Àìrìn jìnnà lára mi kẹ̀kẹ́rẹ́ o. Tí èèyàn bá débi rẹ̀ ló má bàa mú mọ̀, ó wá farabalẹ̀ ni. Mi ò ṣe é náà. Ó dà, mo ti gbọ́. Mo ti calm down. Sórí àárín tó ń rìn alágbára. Problem ìwọ gan tó ní church yẹn ó lè help ẹ. Á help ẹ Ọlọ́run. Help me. Ṣé ó fẹ́ máa bá mi ṣe evangelism káàkiri ni? Ó fẹ́ máa wá ṣe deliverance fáwọn ọmọ ọjọ́? Wo, èmi ò ṣe gbogbo èyí táwọn ẹgbẹ́ mi ń ṣe yẹn o. Wọ́n máa ní ká dọ́gbọ́n sí tí wọ́n wá kọ́ àwọn eléré orí ìtàgé, wọ́n á kọ́ àwọn actors jọ sí church, wọ́n láwọn ń ṣe miracle, wọ́n á fọwọ́ kàn wọ́n lórí àbí kan fàtẹ́gùn àbí kan joint handkerchief báyìí, àwọn yẹn náà ṣubú lọ. Èmi ò ṣe gbogbo yẹn o. Mi ò ṣe gbogbo yẹn. Àwọn ṣe miracle. So kí wá ló fẹ́ ṣe tó fẹ́ fi help mi? Ọ̀gbẹ́ni ní sùúrù. Mo léèyàn máa help ẹ. Ṣé bọ́ọ̀rẹ́ mi ni? Alágbára ni sórí. Kò sí anybody tó máa wá lé mi. Torí pé mi àti ẹ close mo ṣe aláyẹ̀ kó wá sínú ilé mi. Anybody kì í wá síbi báyìí bó ṣe wà kò sí nǹkan tó bá béèrè ẹ̀yọ̀ kan bó máa ṣe 10 fún ẹ. I swear. Wo ẹni tó lọ fi ṣe gàrí tíra mi rè o. Bẹ́ẹ̀ ni. Ó lágbára wo bóyá kò ná mi lówó kò ná mi ní nǹkan kan. All she wants is for me to just take her out. Kó wọnú mọ́tò, kó wọnú elevator, kó ṣeré, kó rẹ́rìn, kó ráwọn mọ́tò, kó ráwọn tó ń fine. Ó tán, kó ná mi lówó kò ṣe wá yẹn. But ó yẹ kí wọ́n ti prepare mind mi kó tó jẹ́ ń wá bí kí n mọ nǹkan tí mo fẹ́ wá rí. Èyí tó rí gan-an ọbẹ̀ kú, mo máa prepare mind ẹ̀. Ọ̀gbẹ́ni gbàgbé, ṣáà sọ fún mi nǹkan tó bá fẹ́ ó máa ṣe fún ẹ. Bọ̀ àárín mi àti ẹni má lọ sọ́ńtà o. Má sọ́ńtà o. Mi tiẹ̀ lè sọ rẹ̀. Káyọ̀dé, níbo ló ti rí? Gàdúgù ni o. Gàdúgù? Yes o. Ìgbà wo lo travel lọ Burkina Faso? Eléyìí ń ṣe Gàdúgù Burkina Faso. Ohun adágógó lélẹ̀ ó jìnnà gan. Gbà. Àwọn ọ̀rẹ́ gan. Ohun adágógó. Ṣé Nàìjíríà wà iná dẹ̀ ní ẹwà? Ọ̀gbẹ́ni fìyẹn lẹ̀, wọ́n máa wọlé ibi tó jìnnà ṣáà ni. Tó bá ṣáà ti rẹ́dí jẹ́ mi, ṣó yẹ, èmi àti ẹ̀rọ sáré sọ̀rọ̀. Okay, mi gan ti fẹ́ máa lọ. Ọ̀gbẹ́ni. Má sinú mọ̀ sí kun. Má sọ fún anybody o. Ṣé bẹ́ẹ̀ wá tí ń ọ̀gbẹ́ni fìyẹn lẹ̀? Má gbàdúrà. Ṣé owó ìwà? Owó tó máa gbé mi dé ìjọ. Ṣé o máa mú mi náà? Máa mú mi náà. What am I talking about? I'm talking about a different world entirely. This can never be overemphasized. Because when you reach this place I'm talking about, you see things in a human form. But I tell you, I kid you not, things are not the way they appear over there. What if I tell you that a creature can possibly have 16 heads? That is what I'm talking about. But there is no problem if you are spiritually inclined. Okay, brethren, what if I tell you that the language they speak in the other world is different from ours? Olúwa. Though I walk through the valley of the shadow of death, I shall fear no evil, for thou art with me. Thy rod and thy staff, they comfort me.
bí kíni ṣe máa ń rọ ẹ lọ́rùn ṣá. Má jẹ koríko, má jẹ fọ́tán sí ìjà yán jẹ kolo. Àwọn èèyàn kì í jẹ orúkọ tó ń jẹ yìí. Ṣé wọn lóko tó dájà rẹ láàrin àti James ni? Ẹ̀rọ jẹ́ kó yé ọmọ pé ibi tá à ń lọ ò ní lè jẹ gbogbo nǹkan tó ń jẹ níbẹ̀. Ó fi gan gbogbo nǹkan tí kò bá dà lẹ́yìn ọmọ ènìyàn máa ń fẹ́. Ṣé ìwọ mọ̀ pé tó bá ti ṣe bó ṣe sọ yẹn gbogbo àǹfààní tó wà lára ẹ̀ ó ti lọ. Náà ọ̀rẹ́ báwa ṣe máa ń jẹ́ nìyẹn, a gbọ́dọ̀ ṣe àbí ká dín àbí ká rárá bọ̀ ní fẹ́rẹ́fẹ́. Ìtìwọ̀ tí mo fún ẹ̀jẹ̀ tó ń bí tó ń ṣe yẹn oúnjẹ yìí nìkan ló bó ṣe fast tó ń lẹ́yìn gbogbo nǹkan oúnjẹ yìí nìkan ló ti rí lẹ́yìn gbogbo ètò oúnjẹ kan bì í. Sórí ibi tá à ń lọ yẹn ò ní jẹ nǹkan kan bẹ́ẹ̀ o. Now because the only thing tó lè jẹ lè so tó bá dẹ̀ jẹ èso máa ṣí inú ẹ̀ lẹ̀ wá máa sọ pé bí ń pẹ́ o dẹ̀ ní lè jẹ ògbé lẹ́yìn bẹ́ẹ̀. Ṣáà ní sùúrù tó bá bí ẹ pé kí ló dé tó jẹun kò sọ pé òun watch weight ẹ pé o fẹ́ jẹun pé o fẹ́ sanra because àwọn ọmọ èèyàn ẹ̀mí máa sọ fún ẹ pé àwọn ò fẹ́ jẹun tó láwọn ò fẹ́ sanra àwọn ò fẹ́ lọ́yàn àwọn ò fẹ́ nídìí ó ti yẹ bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn ohun tí kò dá ní ẹ̀yin èèyàn máa ń fẹ́ eléyìí ó ṣàrà dáadáa. Ṣáà jẹ́ kó yó dáadáa jẹ́ kó yó.
ṣùgbọ́n. Mo gbọ́. Jola, what's up? How you doing? Jẹ́ ká sọ̀rọ̀ now. You look beautiful. Pẹ̀lẹ́ má bínú ọ̀rẹ́ mi má dá lò. Bóyá máa ń ṣe eré pàtì ẹ̀ nìyẹn. Jola, is this you? Owó ṣe dùn, ó ti change o. Kí ló ń ṣe bí báyìí? Ìwọ náà máa ti ń tàbí obi o. Wo ẹni tó bá ní membership card wọn lásán. Ṣùgbọ́n tó fi ń gbà 250k. Tó bá kàn wá walk-in lásán pé o ò ní membership card wọn 30k. Soft drink wọn tó kéré jù 1000 naira ló ti bẹ̀rẹ̀. So wọn náà ti ń wá irú bí báyìí. Ẹ̀dá ọ̀la rò pé èèyàn lè má rò èèyàn pin. Ọlọ́run ò kúrò nídìí àrò. Ó ti gbé ṣe ẹ̀dẹ̀ kí ló ń ṣe ẹ́? Kí ló ń ṣe ẹ́? Ibo ló ti rí jumping japping wàkójákò yìí? Olú ti rí èèyàn tó ń jó báyìí. Kí ló dé? Àwọn ọmọ tí mo máa fi ń pa nìjàre. Bàbá kún ara mi kún kàn ní oúnjẹ sáré fi lè wọ ọ̀ṣẹ̀ bẹ́ẹ̀ yìí lọ. Báwo kódà o, ìwọ fi mí lẹ̀ ó bá bàbá láyé lọ torí mi ò lówó. Mo gbọ́ bó ti fi ẹ́lẹ̀ sígbà tí ó sòwò mọ́. Bó jẹ́ kí n já ẹ tán. Àyípadà olówó ni ò kí n dà. Ìtàlákà máa ń dà. Mo ti dé, mo ti arrive, owó ti dé, kí ló ń ṣe ẹ́? Gbàgbé, ó ti wá right. Ó ṣàfi mí sílẹ̀ ni, kò gba mọ́tò tó rà fún mi lọ́wọ́ mi. Tó bá yẹ pé ìwọ ni mo ṣe fẹ́ ni, níbo ló ti fẹ́ rówó ra mọ́tò? Pẹ̀lú gbogbo ṣe sọ pé o ti level up yìí náà, o ò ní mọ́tò. Ta ló sọ fẹ́ kí mi ò ní mọ́tò? Anyway, mi ò tí ì ní mọ́tò, mi ìdẹ̀ kọ́ tí ì fẹ́ rà ni. Mi ìfẹ́ káwọn èèyàn máa fojú sí mi lára pé mi ò ní mọ́tò, but tó bá fẹ́ ra mọ́tò sínsìn mo ń bẹ̀ tí mo lè rà. Ok, ra mọ́tò lẹ́nu, kò gbé wá kí mi lọ́la. Má lọ gba mọ́tò ní mọ́tò, tó bá lọ gba mọ́tò ní mọ́tò mọ̀, mo ti máa check. Níṣòro ṣé òun díẹ̀ mi? Òun díẹ̀ mi? Jẹ́ ká kọ. Olówó tó máa fi ra mọ́tò. Jẹ́ ká kọ, máa ra mọ́tò ní èní, máa wá gbé kí ẹ lọ́la. Jẹ́ ká kọ, ta ló máa bá wa jà? Ṣé o máa jà àbí kí n jà? Baby. Ọmọ òṣì wá síbẹ̀ ọmọ kí ló dé ibi ó yìí kún ọ lọ ó damn it. Iṣẹ́ òpó ti wo owó ti wà. Ó ti wà lẹ́bi ṣẹ̀kẹ̀rẹ̀ ọlọ́run. Àṣọ ẹ̀ jẹ́ ìgbẹ́ bóyá máa ń gẹ̀ nígbà ẹ̀. Àárín àti need mọ́tò. Okay. Okay, báwo owó la máa fi rà á. Lọ bá mi fẹ́ owó wá. Okay. Ó ti ẹ̀bí mi pè lónìí. Okay. Èló ni? Sórí mi ìfẹ́ ra ètò wọ́n jù. Ṣó yẹ bí àkàrà Toyota Camry tó gbẹ kan bíi 3 to 4 million. Ṣó ti yẹ ètò gbẹ tó dúró lẹ́tà wọn máa wò ó pé ọmọ ó já mọ́tò yìí ló between 5 to 6 million ṣá bí ẹ̀ka lè rí mọ́tò tó wà òkè. Ọjọ́ wo? Ọjọ́ wo báwo? Èní gangan ni. Okay. Kí n lọ báyìí? Sáré lọ, má jẹ́ kó pẹ́ rárá. Okay. Oya. Má pẹ́ o. Kàn tún gbé mọ́tò dé, kí n tún level up, kí n step up, máa ra lọ yẹn fún bíi 2-3 months. Lẹ́yìn náà máa ra tí ẹ̀rọ bá. Ìyàwó tí wàá kọ́ra tuntun wọ́n máa fúnra sí mi. Mo ní kọ́kọ́ ló tó kún bọ̀ náà, wọ́n wá ṣe ìjà tuntun. Ilé yìí gan-an, a máa kúrò ńbẹ̀ láìpẹ́. Banana Island yá, mi ò rent máa máa ra yẹn pa ni. Tí wàá tó wá ló bíi 2 months, máa lọ Canada, máa lọ ṣeré, máa lọ ṣe fàájì, kí lọ fresh, kí n gbò tútù sáré tí wà. Máa bọ̀ ọ́ gbọ́wọ́ dé. Ah
ṣe mí. Yẹ! Ẹ̀jẹ̀! Kí ni lè? Ariola, níbo ló ti rẹ́jẹ̀? Ṣé ó ṣe ṣe ni? Káàdì. Mi kò sọ fún ẹ ní. Gbogbo ìgbà tí n bá ti lọ fẹ́ wà, afẹ́fẹ́ ó máa fẹ́ mi, máa kọlù kí, máa kọlù pẹ́, má ṣiṣẹ́. The last time tó lọ, ó ṣe náà. Báwo lè ṣe wá ṣẹlẹ̀? Mo ṣèṣe egbò mi ó tètè jiná torí owó yẹn ò pọ̀. Eléyìí ó pọ̀ díẹ̀. Ó gbé mi lùgì. Ó gbé mi Káyọ̀dé, ó rẹ̀ mí díẹ̀. Pẹ̀lẹ́. Mi dẹ̀ lè gbé ẹ lọ sí hospital báyìí. Rárá, má ṣe ìyọnu Káyọ̀dé, ó máa jìnnà. Ṣé kí n bẹ́ẹ̀ sùn? Báwo jọ, mo sọ fún ẹ náà, orí àwọn òṣèré. My car. Kí ló ń ṣe ẹ́? Wọ́n nú ẹ̀ kò wò ó náà. James, Alpha. Mo wà okay. Ó lọ wá sí láti jọ ẹ̀. Mo pè é pé aago ò lọ, kí ló ṣẹlẹ̀? Mo busy pẹ̀lú iṣẹ́ Olúwa ni. Nǹkan tá à ń rí ni kò ṣe ṣá. Káyọ̀dé, kò tọ́ ká pa ohun tó jẹ́ ti Olúwa ká papọ̀ mọ́ tèṣù. Àmì ara sọ mí. Olúwa kúkú ń ṣiṣẹ́. Àwọn èèyàn tí ń wá sínú ìjọ mi díẹ̀díẹ̀. Àmọ́ ohun tẹ́ ní kí n ṣe yẹn mi ò lè ṣe. Kò sí wàhálà. Mi ò lè ṣe. Kò sí wàhálà. Mo sọ lẹ́ẹ̀kan mo lámì ara sọ mí. Káyọ̀dé, ọmọbìnrin tó gbé sínú ilé yẹn máa gbà ẹ́ lámọ̀ràn kó ṣọ́ra fún. Ó ṣe ṣọ́ra fún mi. Mo ti gbọ́ ẹ kí n ṣọ́ra. Ọlọ́run ó dẹ̀ yẹ wà, mo sọ fẹ́ tẹ́ mo náà gbára lè mi. Ó dẹ̀ nífẹ̀ẹ́ mi, wọ́n fi ń wẹ̀ ẹ́ lẹ̀ bọ́lẹ̀ ń bẹ̀. Máa lọ bẹ̀. Káyọ̀dé, kíyèsí ara o. Mo ti gbọ́ ẹ. Mo ń bọ̀ ọjọ́ sáyé bá ọ̀rẹ́ mi sọ̀rọ̀ tán. Ó ti yẹ ẹ̀mí àti Adé máa sọ̀rọ̀ létà náà. Ó ti bọ́. Ta ló ní mọ́tò yìí? Ó fọ́ ni, ṣé mo fẹ́ máa yá mọ́tò wá ni? Ó fọ́ ni, this is my car of course. Kí ló ṣe é náà? Ó ṣe dáa mọ́tò nìyẹn. Tó wọ́n pé àwọn èèyàn fọ́ ni. Òun sọ fún mi níjẹ́ oní kí a máa gbẹ́kẹ̀lé Ọlọ́run kí n bèrè nǹkan. Ọlọ́run wá ṣe tán tuntun bèrè nígbà lórí. Ọlọ́run ti ṣe lè. And this is just a tip of the iceberg. Kí ló ṣe é? Nísòro Káyọ̀dé, ó ò ṣiṣẹ́ rárá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ṣé ìgbà rẹ̀ lẹ́ta? Ìgbà tó ń ṣiṣẹ́ lójú méjèèjì gan-an, ó ò rówó tùjọ ra mọ́tò. Ṣé ń bẹ́ẹ̀ ṣe fọ́nì gan ṣá? Ṣé ìwọ ń gbàdúrà? Ìwọ nìkan ló rògbò lọ́lọ́, má bọ́ jẹ́ ń bẹ́ sílẹ̀ fún. Ìwọ nìkan ló rògbò lọ́lọ́, èmi náà lọ́lọ́run náà. Ó ní Ọlọ́run, èmi náà lọ́lọ́run. Mo pe Ọlọ́run ló dẹ̀ dá mi lóhùn. Ó tiẹ̀ dà bẹ́ẹ̀, Jọlá kọ́ rèé ọmọ ọjọ́ sí. Káyọ̀dé ajá ẹ̀ tó ti padà sídìí ebi ẹ̀. Fọ́nì. Màá rí ẹ later. Káyọ̀dé ṣọ́ra. Káyọ̀dé kíyèsára. Ọ̀nà bò ló ń lọ ṣe ìjà ẹni. Kíyèsára. Ọ̀nà bò ló ń lọ ṣe olówó mọ́tò. Jésù á máa wà pẹ̀lú ẹ. Ó rẹ̀ pé o tí mọ bóyá ń lọ. Ó tí o, Indu kọ́ lélẹ̀, àárín ọ̀la lélẹ̀. Mo ti bẹ́ẹ̀ fi kọ̀ọ̀kan nínú gbogbo green orí ẹ̀. Ṣorí báàrin ṣe fine, Indu ò fine rárá. Ó dàbí ẹranko. Ó dàbí ẹran. Àwọn oníbọ̀ àti
Mr. Mike. Ẹ̀ra, mo ìfẹ́ wá bá yín ṣe ni. Jẹ́ wà. Ẹ pẹ̀lẹ́ kú àtàárọ̀. Àwa máa ní ẹ̀kẹ́. Ẹ á jẹ́ ká wọlé. Ẹ pẹ̀lẹ́ ìyá ìbejì. Ó ti tó. Máyà kan máa bú ẹ. Máyà kan fi wá ṣe yẹ̀yẹ́. Máyà kan fi wá ṣe yẹ̀yẹ́. Mr. Mike. Ẹ pẹ̀lẹ́ sá. A dúpẹ́ f'Ọlọ́run. Ìyá ń bíú. Ìyá ìbejì. Ìyá ìbejì ló máa ń pè ní tó bá ti lóyún. Ìyá ìbejì. Ìyá ìbejì. Ẹ̀yin Yorùbá tún dé nìyẹn. Gbogbo èèyàn tó bá ti lóyún báyìí ní ìyá ìbejì. Abina. Ẹ má jẹ́ kélé ibi ìbejì ẹyọ kan gan wàhálà ẹyọ kan gan ti tó. Ẹ ń tọrọ ayé ṣé oyún sẹ́yìn rí i ó dàbí mẹ́rin pàápàá lọ ní o. ele mẹ́ta ni. Vingu lígú mẹ́ta yìí. Wọ́n tún dé. Oníyẹ̀yẹ̀ lélẹ̀. Ádà lóhun orí yín ẹ̀. Mẹ́ta. Mr. Káyọ̀dé ẹ kú ìrọ́jú jáde ẹ máa bá kan yín ṣeré. Ẹ ṣe gan ẹ pẹ̀lẹ́ ẹ kú àtàárọ̀. Àwa nìyẹn o. Kẹ́ lọ tọ́ọ̀pẹ́ o. Kí ló ń ṣe? Lígú mẹ́ta. Wọ́n ló ṣe síbẹ̀ mẹ́ta kọ́ ó yá jẹ́ ká lọ sùn jọ yẹn. Wọ́n mélòó? Onírà ni. Ṣé ò ní wá bá mi gbé chair àbí? Mr. Mike. Mr. Mike. Help. I'm here to cast and bind devil Mr. Mike today. Show ya le kasanda na ba shekere bo. Show ya wiri. Abẹ́ni kọ́ ẹ̀ kó yẹ kí o gbádùn. In the name of Jesus. Jẹ́ ló ń bá ṣe fáwọn ìfẹ́lẹ̀ yóò ṣọ́ra wà lẹ́jọ́. Wọ́n fi ìbẹ̀rù bójú sí fẹ́lẹ̀ lẹ́jọ́ ní ìyàwó náà fẹ́lẹ̀ kò yẹ kí o sanda na ba shekere bo. Rímọ̀ sanda na ba shekere bo. Sanda na ba shekere bo. No, ba ṣe lè rẹ̀ kẹ́ bọ̀. Maria sanda. Rímọ̀ sanda.
Tin. Ko. Ko. Wá ṣe báyìí. Tin. Tin. Ó ti jọ. Tin. Kí ni? Ó dà pọ́n lọ sí hospital ni. Ní nǹkan fẹ́ lọ pé. Ara lé hospital bí ọmọ. Wọ́n fẹ́ lọ pé ọmọ ti. Ẹ̀rọ ọmọ ẹ pẹ̀lẹ́ mà. Mr. Mike ẹ pẹ̀lẹ́. Wẹ́rẹ́ la máa gbọ́ ẹ pẹ̀lẹ́. Ṣé wọ́n yọ̀ pín ni? No, ẹ ṣe ẹ yọ̀ pín. Ẹ pẹ̀lẹ́ mà. Ṣé kí n fi mọ́tò mi gbé yín lọ ni? Ẹ má worry. Ẹ pẹ̀lẹ́. Ọmọ eléyìí kó má lọ sí hospital. Ṣé ẹ pẹ̀lẹ́. Ọmọ eléyìí kò ń ṣọmọ abẹ́rẹ́. Eléyìí kò ń ṣọmọ lògùnlògùn. Kò ń ṣọmọ hospital. Ọmọ eléyìí wọlé mọ́mí prum ó bá yá. Eléyìí tó bá hospital aago mẹ́ta ọmọ mẹ́ta ó máa kú o. Kí ló sọ lẹ́nu lọ? Mr. Kayode, ẹ wò, mo respect yín ni o. Wọ́n lè ti lọ rí ìyàwó yìí tó kọ́kọ́ máa ń sọ̀rọ̀ ẹni rà. Wọ́n lè ti lọ rí alábòsí àìwá lọ́nà. Kí ló ń sọ náà? Ẹ wò, mo respect yín ni o. Mi ò lè kí n fúnra ọkọ báyìí báyìí ṣe lé o. Àmọ́ bí eyín òkèlè wọ́n wù. Kí ló ń sọ lẹ́nu náà? Rubbish. Mo respect yín gan ni o. Mo mọ̀ kàn tí màá ṣe fún o. Ẹ má bí, ẹ jẹ́ wáyọ̀. Ẹ má wọrí, ẹ má wọrí. Inú ẹ jẹ́ bá yín gbé. Báwo lẹ fi mílẹ̀? Mílẹ̀. Ọmọ mẹ́ta aago mẹ́ta ó máa kú o. Tí bá tún gbọ́. Wọ́n lè já wọlé. Ó máa kú. Ọmọ mẹ́ta ó máa kú ní kò fọ́. Stop. Ẹ má bínú, wẹ́rẹ́ la máa gbọ́, ẹ má bínú. Ẹ pẹ̀lẹ́. Àsọkalẹ̀ àǹfààní. Fọ́ kó má lọ. Kí ló ṣe é náà? Jẹ́ ká wọlé. Ọmọ mẹ́ta aago mẹ́ta ó máa kú o. Fi wọ́n lẹ̀. Jẹ́ ká sọ fún un. Ó máa kú o. Thank you. You're welcome, darling. Just the way I like it. Wow. Owó tó bèrè nìyẹn. Thank you, babe. Why tí ó jẹ́ pé cash ló kó wa, kí ló tó ṣe transfer fún mi? Ọmọ kò máa bí mi. Ṣorí bí mi ṣe wà yìí, ayé mi bí ayé àpòkí ni. Ìgbé ayé malam ni mo ń gbé o. Physical cash ni mo máa ń deal pẹ̀lú. I don't like going to the bank. Èmi gangan ló yẹ kó máa pè ní Alhaji Khashoggi. You like wala bank or love? I deal with physical cash. O ní laptop. Kí ni mo fẹ́ fi ṣe? O dẹ̀ kí n ṣe ìyàwó. Mi mọ̀ ṣe. Mi mọ̀ laptop tẹ̀. Ọlọ́run. I swear. Thank you, darling. Sórí yẹn bóyá tóbi. Sórí àwọn ilé. Má jẹ. Wọ́n máa fi wọ́n ṣe yọ̀yọ̀. Yọ̀yọ̀ wọ́n máa dín kékèké bẹ́ẹ̀ wọ́n máa fi mu gàrí wọ́n máa ń dùn gan. Àpẹpẹ lè dé. Má jẹ. Ó máa jẹ lé. A máa rà ń tà, ó lè jẹ sínú mi lé. Bá ti dé tán, ìtàn ti dín. Tí ó lè jẹ ìtàn ti dín. Wọ́n máa dín, wọ́n máa sè é. Wọ́n máa fi ṣe mọ́yò. Ṣoré lè, ṣó ti rí. Ó wọ ẹja mọ́ ni.
ó ti rẹ̀ ṣé ká máa lọlé gbẹ̀lẹ́ ká máa lọlé ni. ìfẹ́ mi mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ ẹ̀. kí ni nǹkan náà. ṣebí kó lè máa wà pẹ̀lú mi ní gbogbo ìgbà ni mo ṣe ní kó má ṣiṣẹ́ mọ́. mi ṣiṣẹ́ ń wà pẹ̀lú ẹ̀ ṣé mo tún gbé wá sí pàkà ń wẹjẹ à ń ṣeré pálátà. ṣebí ẹ̀yin ọmọ ènìyàn owó lẹ fẹ́ torí owó lẹ ṣe ń ṣiṣẹ́ èmi dẹ̀ máa ń fẹ́ owó wá fún ẹ púpọ̀ bó bá ṣe fẹ́ ibo ló máa wá ń lọ ibo ló máa ń jáde lọ níbo ló máa ń lọ sórí tí n bá ti rí ẹ ara mi ó máa ń balẹ̀ ìwọ ni alákòóso mi nínú ayé ìwọ dẹ̀ ni ọ̀rọ̀ mi ó yé dáadáa tí o bá sí pẹ̀lú mi ọ̀rọ̀ mi kò yé àwọn èèyàn tó bá wà pẹ̀lú mi ọ̀rọ̀ mi ó máa yé àwọn èèyàn dáadáa. torí ẹ ni mo ṣe sọ fún ẹ pé kó má máa bá àwọn èèyàn sọ̀rọ̀ tí mi ò bá sí ń bẹ̀ má bá anybody sọ tí bá wà ń bẹ̀ tó bá sọ máa máa ṣàlàyé fún ẹ díẹ̀ but anybody èmi nìkan má máa bá anybody sọ̀rọ̀ anyhow mo sọ fún ẹ náà. ṣebí torí èmi fẹ́ dàbí èèyàn pátápátá ni mo ṣe wá sí ilé ayé ni mo ṣe fi ẹ́ ṣe alákòóso mi nílé ayé mo fẹ́ máa jẹ gbogbo nǹkan tí àwọn èèyàn máa ń jẹ mo fẹ́ máa wọ gbogbo nǹkan tí àwọn èèyàn máa ń wọ mo fẹ́ máa sọ̀rọ̀ bí àwọn èèyàn ṣe máa ń sọ̀rọ̀ mo fẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn ẹ máa ṣe ẹ ní lanu tán ọ̀rọ̀ ó dẹ̀ máa ń jáde ní ọ̀dọ̀ títí wa àwa máa lanu. ọ̀rọ̀ wa kò kí ń jáde púpọ̀ ọjọ́ yẹn ìgbà tí ó wá èèyàn kan ó wá ó ní ọ̀rẹ́ ẹ̀ ni mo fẹ́ lọ́rẹ̀ẹ́. ó ti o àárín gbọ́ mi dáadáa ó sì lè lọ́rẹ̀ẹ́ sí tó bá tó àsìkò fún ẹ láti lọ́rẹ̀ẹ́ o máa ní ọlọ́wọ́ yìí èmi nìkan lọ́rẹ́ ẹ̀ ojú mi èmi nìkan lọ́rẹ́ ẹ̀ àwọn èèyàn burú o wọ́n máa ṣe ká fún ẹ ní o ó ló fẹ́ ṣe bí èèyàn díẹ̀díẹ̀ ni fried rice tí mo gbé fún ẹ lánàá ó bì dànù ni mo ní kó wọ bàtà wò tí rìn láti bí síbẹ̀ ó ti ṣubú ṣé bá ṣọ́ ni mo wọ̀ fún ẹ kí ló tún fẹ́ wọ nǹkan táwọn èèyàn ń wọ̀ náà lélẹ̀ náà wọ́n ló máa ní sùúrù náà. ó fẹ́ dàbí èèyàn pátápátá. tóró ti gbọ́ èdè o ti ń sọ Yorùbá ń sọ ti fipò ti mọ̀ tán díẹ̀ wọ́n máa gbé ẹ lọ o kò ní sùúrù kò farabalẹ̀ ní èmi nìkan wo èmi nìkan ni kò trust èmi nìkan wo èmi nìkan èmi àti ẹ nìkan lọ́rẹ́ o lọ́rẹ́ kankan o kò yá o. tó bá fẹ́ kó má sọ rẹ̀ ìwọ nìkan ọ̀rẹ́ mi èmi nìkan ọ̀rẹ́ ẹ̀ ọ̀rẹ́ mi kó má sí. máa ronú pa yẹn máa ronú sí i mo ti gbọ́ ẹ. ilé ẹ dùn mi nílò rẹ kankan wọ nìkan lọ́rẹ́ mi wọ́n ṣáà máa ṣe nọ́mà bá ti ní kó lọ mú kan wá kó sáré lọ kó sáré dé ṣe ti gbọ́ ó ṣí ọ̀rẹ́ mi mo mọ̀ pé dùn ẹ dùn pẹ̀lẹ́ inú wa máa dùn ní koníkoro ẹ̀fọ́ wa máa rẹ́rìn wàá máa rẹ́rìn mo sọ má máa ṣe bẹ́ẹ̀ wàá rọra rẹ́rìn díẹ̀díẹ̀. mo ní nǹkan tí mo fẹ́ sọ fún ẹ àṣírí. ẹ̀yà sọ fún mi. ní ọ̀dọ̀ wa gbogbo wa alágbára. mo pa alágbára ní ẹ̀nà. ẹlòmíì ọwọ́ ló wà ẹlòmíì ẹsẹ̀ ló wà ẹlòmíì ìpàkọ́ ni. etí ẹ kí ni tí mo bí ẹ ń jẹ agbára ni jẹ o jẹ kí o. so kí ni tí mo bí alájọ agbára ẹ. sórí tí
kò bá sí ń bẹ̀ wọ́n agbára ó ti tán agbára ó parí agbára kò sí mọ́ fífẹ́ owó. Kò lè kúrò ní. Ṣebí o mọ̀ pé tí n bá ti fẹ́ lọ fẹ́ o mo máa ń. O máa ṣe báyìí òótọ́ ni. Kí ni ẹ? What's that? Ìtàláwà kí ni ẹ náà? Kí ni àárín? Kí ni? Àárín? Acapello com puto capachato e paca tudo fico chete. E que tipi. Copacho. E que Kí tí mo ní kí má mú jáde. Ṣé mo ṣe ti fún ara mi ṣe ra mi báyìí o. Èmi ò tí lówó, mi ò tí ṣe nǹkan kan, mi ìdẹ́fẹ́ wà gidi jù ni. Ọlọ́run, kí ni mo ṣe yìí? Kí ni mo ṣe báyìí? Kí ni mo ṣe? Ó mistake ni mo ṣe yìí. Arinola má bínú now. Arin. Indu. Yeah. Kí ló ṣe? Níbo ló lọ? Jẹ́ ká máa lọ. Lọ síbo máa bọ̀jọ́. Ó dẹ̀ dọ́fẹ́ lọ bẹ́ẹ̀ yẹn wájú wa ní ká máa lọ síbo. Jẹ́ ká máa lọ. Mo rò bó bínú sí mi níbo ló lọ tẹ́lẹ̀ sọ fún. Mo ò bínú, jẹ́ ká máa lọ. O ò bínú kẹ̀. Mo ò bínú, jẹ́ ká máa lọ. Mr. Mike, Shewa, Baba baby, I didn't retí kẹ́dé látijọ́ ìkẹtì ẹ̀yọ̀ fún wa àrí. Ó tún pé 8 days, àwọn pa ṣáà ní jẹ ráìsì kó mọ ní àtúrí. Shewa, okay, àwọn babies nǹkan àti mọ́mí wọn ṣàlàáfíà ni. Ẹ máa pẹ̀lẹ́, ẹ máa kú ọ̀rọ̀ ẹnu. Oníṣẹ́ yín jẹ́. Ṣé bẹ́ẹ̀ ti ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe àtẹ̀yìn àtìyàwó yín? Àbí? Ṣé bẹ́ẹ̀ ti ṣe? Ojú yín dẹ̀ ti já. Ẹ ṣé àdúpẹ́.
adúpẹ́ lọ́wọ́ yín gan abímọ lóòótọ́ lágo 3 ẹ ṣé gan. Congratulations. Ìlú ilẹ̀ tí wàá lọ ṣe ní mi ni. Ìlú yín kan láti ṣe ní mi compound house yín láti ṣe ní mi. Ṣé bí àmọ̀ bóyá eyín òkè níyàwó yín kọ́kọ́ hù àbí eyín ìsàlẹ̀ ẹ lá máa bímọ 3 lágo 3 lóòótọ́. Abímọ 3 lágo 3 ṣùgbọ́n àwọn 3 wọn kú lágo 3 ẹ ṣé gan oníṣẹ́ yín jẹ́. Indu, gbé o, ọmọ 3. Ah. Eléyìí tó jẹ́ alágbára eléyìí òkè yìí ẹni tó léyàn kan máa kú lágo 3 tẹ́ni yẹn dẹ̀ kú lágo 3 exactly. James dẹ̀ kìlọ̀ fún mi pé kí n ṣọ́ra o. Kí ni máa ṣe o? Ok, ó dà pé màá ní láti sọ fún kó lọ fẹ́ owó wá lọ́tẹ̀ yìí máa ní kó fẹ́ owó tó pọ̀ gidi wá ni o. Lẹ́yìn tó bá ti kó dé báyìí màá yà wá wọ̀rọ̀ kan fi ṣàdá máa jápa. Kó tí máa ṣe nìyẹn. Àárín. Indu. Dìde. Fẹ́ bá ẹ sọ̀rọ̀. Dìde. Ó ti ń sùn látẹ̀kan. Dìde. Èmi àti ẹ lọ́rọ̀ jókòó. Ṣó ti lajú? Ojú ẹ ti là ó lè gbọ́ mí sìn. Àárín, mo fẹ́ kó lọ gbé owó wá fún mi. Owó tó pọ̀ gan-an. Sórí ìtò gbé fún mi nígbà yẹn tí mo fi ra mọ́tò yẹn kéré o. Eléyìí tí mo fẹ́ ó máa pọ̀ gan ìlọ́po tó pọ̀, owó tó pọ̀ gan. Ṣó ti yé ẹ? Káyọ̀dé. Kí ló fẹ́ fowó ṣe? Fẹ́ fi ra lé ni. Ṣé bí ilé wa lélẹ̀? Ṣé ilé yóò dá ni? Sórí ilé tó ń wò yìí, àrẹ́ǹtì ẹ̀ ni. Kò ń ṣe tèmi, mo máa ń sanwó lọ́dọọdún. Ṣó yẹ àwọn landlord tó dẹ̀wọ̀ yẹn wọ́n ya wèrè gan. Wọ́n lè dé njọ́ kan sí kan ní ká kẹ́rù wá jáde. Àmàmàké ọmọ àdàwà síta. Kò dẹ̀ dá kéèyàn wá ń ta. Bọ́ tá bá ra títí wa, àwa la ní kò sẹ́ni tó máa bá wa dù. Ṣó ti yẹ torí ẹ̀ mo ṣe nílò owó tó pọ̀ láti fi rà. Èèyàn nílò owó tó pọ̀ láti fi ra lé. So owó yẹn ni mo fẹ́ kó lọ bá mi kó wá. Káyọ̀dé. Ọjọ́ tó ní kí n lọ gbé owó wá ní eléyìí tó lọ. Mo ṣèṣe púpọ̀ Káyọ̀dé. Eléyìí ó tún ní ìlọ́po. Ìlọ́po ni o. Káyọ̀dé, ó ti rẹ̀ mí. Pẹ̀lẹ́ má yẹ kó rẹ̀, ó máa try ni. Ṣé mo pé wà alágbára ni ẹ́? Egbò ẹ kò kí n pẹ́ kó tó jiná. Mo mọ̀ kó máa ń ṣèṣe bọ̀ tí ta bá máa fi mújọ́ kejì ó ti lọ. So jọ owó ilé mo ní ìdẹ̀ kan. Tó bá nífẹ̀ẹ́ mi lóòótọ́ ṣe fún mi. Jọ mo fẹ́ ra lè tèmi kémi náà nílé. Ṣó máa lọ? Máa lọ. Ó ṣe bàbá wálé. Bàbá wálé. Fẹ́mi wà mọ́ mi. Fẹ́mi wà mọ́ mi. Dùmí nínú. Ọgbà kó lọ gbọ́ wá fún mi. Torí ọwọ́ tá à ń bá lọ yìí náà pé ní kálukú máa pín gàrí ni o. I can't continue with this. Ó sọ pé èèyàn máa kú ẹni yẹn dẹ́ kú. Pẹ̀lú ọmọ 3. I'm done.
A good name is rather to be chosen than great riches, and loving favor rather than silver and gold. Hallelujah. Orúkọ rere sàn ju wúrà àti fàdákà. Yes. Proverb 22, verse 1. The rich and the poor meet together. The Lord is the maker of them all. A prudent man foreseeth the evil and hideth himself, but the simple pass on and are punished. But humility and the fear of the Lord are riches and honor and life. Thorns and snares are in the way of the forward. He that doeth keep his soul shall be far from them. Train up a child in the way he should go. Train up a child in the way he should go. That's verse 6. Oh, the day pọ̀ swear. No, mo fẹ́ nu mi bèrè. Náà ṣe jẹ́ kí n tún yà bèrè sí. Máa ṣe what? Thank God pé egbò ò kí ń pẹ́ jìnnà. Àárín! Indu! Indu! Àárín! O ṣé o, gbọ́dọ̀ wà. Indu! Gbìyànjú lọ́lọ́tẹ̀ yìí o. Kí ló dé tó ń pè mí Indu? Káyọ̀dé. Ṣé burúkú ẹ̀? Ò jẹ́ bẹ́ẹ̀ mọ́. Àtàrin ọlá àti Indu kọ́ ló ń jẹ́ méjèèjì. Pẹ̀lẹ́. Egbò kì í pẹ́ jìnnà. Ó máa tó lọ pẹ̀lẹ́. Ó rẹ̀ tó yẹn ni. Lọ́dọ̀ lásìkò ló fẹ́ pa mí. Ẹ̀rù ẹ̀ bà mí. Kó má lọ jẹ́ mi lọ máa fi ṣe next week. Ghana Mosque wo ló wá ń gbé kiri báyìí? Àwọn ọ̀pá bẹ́ẹ̀ ni mo máa ń gbé sísọ dọ́ọ̀sì ṣe yẹ. Owó ni ṣé wọn kó nǹkan ní pé kódà kí n máa gbówó pọ̀ sílé kankan bẹ́ẹ̀ so mo fẹ́ máa kó lọ báńkì díẹ̀díẹ̀. Babe, is that time I met your parents? Mo fẹ́ fẹ́ ẹ sílé ní ṣùlọ́ka ni tí bá wá fẹ́ ẹ tán a máa jápa ni o. Yes, mi fẹ́ kó gbé ìlú mi fẹ́ kó bí àwọn ọmọ mi sí Nàìjíríà yá. Darling. You know I love you so much. And I love you too. And I will do anything to make you happy. Ṣé ẹ̀rọ ṣe gbá àwọn ìwà oṣù bá dáyọ̀ là máa lọ deposit àwọn ilé. Mo ti mọ̀ wípé ìwọ ni ọkọ tí Ọlọ́run yàn fún mi látọ̀run. Sórí bòbò lórí burúkú tí mo wà pẹ̀lú tẹ́lẹ̀ àṣìgbé ni. Mi ò mọ bí mo ṣe débẹ̀. Mi ò mọ. Má blame ara ẹ. Ṣé yàn ló ní kémi náà kú ṣe ni? Obìnrin yẹn gbọ́dọ̀ fi ìyà jẹ wọ́n. Ẹni tó bá fẹ́ fẹ́ obìnrin tó fine bíi tiẹ̀
ó gbọ́dọ̀ lò ó mo ṣe wọn kí mo bẹ́ẹ̀ drag ẹ̀gbọ́n èmi náà lọ jagun mo lọ ṣiṣẹ́ ni. bí mo kọ́ tá a máa ṣe torí bó ìṣèlú yìí. Yes. àkáǹtì mi ló máa lọ. Yes. ó ti yé jẹ́ kí mi sí ibi ó mọ̀ pé ó mọ̀ kankan nípa owó láì kó máa lọ sí bank. Kipata wipe kadi putu gubika. Mi ukapi kadi ibika ibika geubi. Onjoko pute. Après que tu te confuturais. On bacha kataputu ko fichu o. Inkapa chuko. Kapi. Kiku. Kapi. Ai, mi kapi chuko. Helbi keu. Inkapa chuko ofukutu o. Wọ́n worry. Rasa. Me know the same person tó pè yín ní 2 days ago. Yeah. Nípa ọ̀rọ̀ visa wa. Ó funny. Ṣé bí wọ́n ló ní máa bọ̀ ní Canada? America mo fẹ́ lọ jẹ́jẹ́ mi o. A ti ká gbogbo a rí pé a máa need marriage certificate. A máa provide everything. Ẹ fi ilẹ̀ kó tó mu tó tutù yẹn ò pa yín kò lè pa èmi náà. Èmi tẹ́ pa bẹ́ẹ̀ ṣe ni mo máa ń sùn mi tún wọṣọ. Okay, ẹ jọ̀ọ́ ẹ pè mí padà tẹ́ bá ti ṣe tán bí tẹ́ wá ẹ jọ̀ọ́ because ẹ kì í gbé call ẹ jọ̀ọ́. Babe, kí lélẹ̀? Níbo? Gbẹgbẹ. Kí ló fi pa mí lára? Ṣé o change cream ẹ ni? Mi change cream. Mi change. Boku. Ikuku ifuku. Apruhufufo imbuhi and hu ihua. Hiwa. Hiwa. ṣe